tẹ́tí sí máa gbọ́ dáadáa. 98.9 FM. Fílẹ̀ má yín kúrò ń bẹ̀. Lágbo àṣà lágbo àṣà ètò bàbá ètò ó dé níkànnì Akorede rédíò 98.9 FM Ìwó sábà wá ń sọ nípa ojúlówó ètò tí ó máa mú wa rántí àwọn àṣà wa láyé àtijọ́ tá a ti ń gbàgbé ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá àtàtà ká fi mọ àtúpalẹ̀ èdè ohun gbogbo nínú àṣà. Lágbo àṣà ni ẹ tẹ́tí sí abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló kó sínú àṣà lónìí, abala kejì ẹ bá mi dá sí, abala kẹta ọgbọ́n ọjọ́ kò ṣe má gbọ́ ètò ni Lágbo àṣà. Ògbóǹtarìgì pèdèpèdè ni Joseph ọmọ bàbá Akande ló ń tukọ̀ ètò ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láago 7:00 àṣálẹ́ níkànnì Akorede rédíò 98.9 FM Ìwó kò ṣe má gbọ́ ètò ni fún ìpolówó ọjà tàbí ohunkóhun ẹ lè máa pè sórí nọ́mbà yìí 0916-918-8682. Lágbo àṣà tọ̀sẹ̀ yìí kò ṣe má gbọ́ ètò ni gbogbo wa lájọ máa gbọ́. Eriwo mọ̀ níjó olóbì ló mọ̀ ní jẹ́ sọ̀sẹ̀rẹ̀ onílẹ̀ òbí gbogbo ìjẹsàyè sábòde o. Àràràn nàbòde àràràn bàbá gbà kẹjà yẹyẹ wá. Ìbálò ní mo ṣe tán rẹ o mo fẹ́ máa júbà kí bá mi ṣe ìbà ọba mi Èdùmàrè tó dá gbogbo ayé o ọba tó bá já ayé tó ń jẹ́ kó máa júwà ṣe ọba mi Èdùmàrè ni mò ń wárí fún ojúbà ń mo ṣèbàṣèbà agbọ́ndókòló ní wọ́n á sì júbà oyin àdèdédókòló ní wọ́n á sì júbà fèèrà egígùn mi ti wá ṣe tán ìjó mọ́júbà dàgbòrò yáyá èmi Fọláṣadé Àbẹ̀ní ọmọ rere tí fìdí dùn pé díẹ̀ sá. Bá a bá dénú lé báyìí balẹ̀ lé làkọ́ kí elégbèjì àdá. ènìyàn àtúnjú bàbá gbà kẹjà yẹyẹ wa o. Bá a bá wọnú lé ìyàwó lé làkọ́ kí elégbèjì ọ̀bẹ. Àtúnjú bàbá gbà kẹjà yẹyẹ wá. ẹ wọlé pa. Akíyín tológun mo kíyín tẹ̀ṣọ́ mo kíyín tọmọlúàbí mo kíyín tìrẹ̀lẹ̀ ní gbogbo tẹ̀ tí náà fún ẹ̀ náà ti mọ̀ gbóhùn mi lálẹ́ tòní. mo tún ti dé kílípù. Ọ̀dì òdùn bí sílẹ̀ àfihàn àlà tún bá yín onílé ìyẹ̀tún kù lé o. èmi ọjà Àbẹ̀ní ti gúnlẹ̀ sí yẹ̀wù àrùfọ̀. Kòńbó ẹkú àmójúbà ẹmú gbòǹgbò ẹkú àmójúbà ẹsẹ̀. èmi ọjà Àbẹ̀ní ti doyìí sí kọ́mọ́ ni. Ẹ mọ̀ tún kó àmójúbà mi lálẹ́ tòní o. mo wá fẹ́ lọ sínú ilé bàbá mi tí òbí ni mi ò máa rẹ́gbọ̀dọ̀ díjọ́ egígun. Olókun ẹ̀sìn lèmi ṣe tí wọ́n bá jẹ́ tí òbí tó jọ́ mọ ìrẹsì ń tiẹ̀ ọmọ àṣà lèmi ṣe. fún jàrẹ̀ sí títí tí ogun. Àtún ti dé lálẹ́ tòní afẹ́fẹ́ mọ̀ gbóòmì ròkun ẹ̀ fúfú lẹ̀lẹ̀ mọ̀ gbóòmì rọ̀sán. ó ṣe tán rẹ o. Màlúbẹ̀rin má fọ mọ̀gàmọ̀gà lálẹ́ tòní rere ni ó fọ o. àti bá mi ṣe ìbà ọba mi Èdùmàrè tó dá gbogbo ayé o. Ǹjẹ́ ní àṣebà fẹ́lẹ́dùmarè ọba mímọ́ ọba títẹ̀ rè olópin kábíyèsí Elédùmarè ọwọ́ ara wa òjò tí poró ọ̀gbẹlẹ̀. mo ń wárí fún mojú. Òun náà la ta fún gbọ̀ níjẹjọ tá a tábì tẹ́tẹ́ pété lédùn àbá lè sọ àìmí wa tá a sì tún lè padà sórí ètò yìí. ọba òun tó tún wá pẹ̀mí mi mọ́ tó pẹ̀mí ẹ̀yin náà mọ́ tó jẹ́ tó lè náfààní àti mọ̀ gbọ́ fún talẹ́ ètò ní àṣebà rẹ̀ o. gbọ́dọ̀kọ̀lọ́ ní wọ́n á sì júbà oyin. Tá a bá wá júbọ Ọlọ́run tán ìbà èèyàn náà ní kù. ní wọ́n á sì júbà fèèrà egígùn mi ti wá sí. Ǹjẹ́ ní kí n máa fọ́kọ àwọn tí ò ṣe mọ́ dàákọ àwọn àgbàlagbì àwọn tó yẹ pé àgùdọ̀ ṣe ká mọ̀ dàkọ̀ wọn ká fi kí n fún talẹ́ ètò ní. àṣebà fọ́lọ́. Ǹjẹ́ ló kọ gíwà kànnì tá a wà yìí àtúntò. ìyún ọmọọba Adétúnjí jẹjẹ làyé gbà. Àṣebà fọ́lọ́run àṣebà ènìyàn àtúnjú bàbá
bẹ́ẹ̀ ló kọ ọ̀gá sígbọ̀nù káràkátà níkànnì Akóredé rédíò 98.9 FM Ìwó eyín Abdulmojid Hashim MC Rajab ọmọ ìyá alákàrà tó ṣe bẹ́ẹ̀ tó tún ní NAFDAC number. bẹ́ẹ̀ ló kọ ọ̀gá tí ń rí sí gbogbo ètò tí ń jáde níkànnì Akóredé tó tún wáá jólóòtú ètò lágbo àṣà níkànnì Akóredé eyín akọgun Yunus Abiodun Mr gbé wọn débẹ̀ ọ̀gá ẹ̀kú kalẹ̀. mo wá fẹ́ lọ sínú ilé bàbá mi. bẹ́ẹ̀ náà ni mo forúkọ ọ̀gá nígbọ̀nù ẹ̀ka àròyìn ọ̀gá tí ń fi gbogbo ìròyìn tí ń jáde níkànnì Akóredé èèyàn ọdún ayọ̀ ọ̀làdìmẹ́jì aya mìyọ́ nǹkan mìyọ́ ogun jáde. ó kọ gbogbo wọn náà mo fi kí n káàbọ̀ sórí ètò yìí tó alẹ́ kan sí lágbo àṣà mire dòdò ní mi ò nílẹ̀ òbí. ètò táwọn rán wa létí àwọn àṣà wa tá a ti ń gbàgbé ilẹ̀ Yorùbá ètò tó yànnàná ètò tí tó ń mú wá sí ìrántí wa bó bá ṣe é sí tá a ti fẹ́ mọ gbàgbé àwọn àṣà wa ètò tí ń sọ fún wa pé ká mọ̀ sí kíni ká mọ̀ sí gbàgbé àṣà wa torí pé òun náà ní ìdánimọ̀ wa. ṣé múná jùlọ mojo múná kìlọ̀ wá jẹ́. kí má wàá dàbí babaláwo tó kiri ẹ̀ mọ́fá. kí mo fi jọba lórí ojógbó mo fẹ́rẹ̀ gẹ̀. Joseph Akande kékeré ata tí ò ṣe fi bọ́jú ọmọ ọ̀dọ̀ àgbàre. erinwo mọ̀ mí jẹ́ olóbi ló. ọmọ wọn lu aṣáré mi àmọ́ kíra mi pé mi lọ́mọ olókùn ẹ̀sìn òbí ni ká máa wọ́lá ọlọ́lá kì í èmi lọ́mọ Ọ̀yọ́ òbí ni ká ṣe bẹ́ẹ̀ kára àsìngbà tèmi ìdílé Ọ̀yọ́ mokùn tó sọ̀yọ̀ lérò. ṣe sáàbòde o. àtúntì dé lálẹ́ tòní o èkéré yan. ẹjọ́ tún ju wa sí o gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ kó tó di pàwọ̀ ọmọ kékeré náà san tá à ń sọ gbóyún lásìbà o ìwà òyìn níbà ìhun mọ àdásí báyìí ní ìhun mọ o ọmọ ìjò tó ń hun wá fún talẹ́ tòní. bámi Àkànbí Adébáyọ̀ sọ̀n bẹ́ẹ̀ lé ní Àbọ̀ròdé. mo lé mi ò wá ní fojú olóòrùn. bọ̀dá mi àti ọ̀gá mi bákan náà Sùlàìmọ̀n Akọ́láwọlé Àkànní ọmọ onílù tí ò ní fi ó tú. owó ni lágbà nífẹ̀ẹ́ oyè ìlà ọ̀ràngún ni wọ́n ti wọ́n. sọ̀n bẹ́ẹ̀ lé ní Àbọ̀túnròdé tó bá ń gbẹ̀ tí ń perí ẹ̀ Joseph Àkàndé náà. ìjọ ọmọ abẹ́gun lẹ́gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ fọ́ kẹmúkẹmú ọmọ òkè sàn ọ̀rọ̀ gbà mí ò ní sàn ló lọ dúndún ládéjọ́ bí bàbá tiwa lónìí gbọ́ wéré jèèjè àwa lọ́mọ ìsìn. ẹ wo ìrọ́jọ́ mùsùlùkùn pápápá ilé agbára kún fọ́fọ́ lálẹ́ tòní o. mọ́mọ́ fà. ẹ rí i pé mo ti sọ fún yín pé a máa gbá àwọn àlejò wá tí wọ́n sì máa bá wa nọ́ǹbẹ̀ àwọn àṣà wa nílẹ̀ Yorùbá. ọkọ̀jọ́ tán ìjọ ń yọ mí. mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ó ti máa wò pé bóyá ibi tá a sọ pé à ń lọ níjẹ̀jọ́ là ń lọ lónìí ọ̀rọ̀ ọ̀tún la tún gbàyọ lálẹ́ tòní. báwa o àwa. ẹ rí i pé ẹ mọ̀ pé lórí ètò lágbo àṣà ètò tá a ti máa ń ṣiṣẹ́ ìwádìí tó jinú tó sì kẹnu ni tí ò ní jẹ́ pé a máa mú àwọn nǹkan àbọ̀ láàbọ̀ àbí nǹkan tí ò jọra àwọn ọmọ wa fún yẹn wọn fún díẹ̀ yìí la fi wò pé ẹja a sì tún máa sún àṣà ìgbéyàwó tá a ti ń bá bọ̀ a sì sún síwájú náà lóde ni. a padà síbẹ̀ tá a sì torí iṣẹ́ ìwádìí kan sì tún lọ lọ́wọ́ lórí ẹ̀ ní fún gbádùn tìyín náà ni àti fún gbádùn gbogbo wa náà ni ká fi lè jọ bá gbádùn ara wa dáadáa náà. ṣètò torí bíbí ni wọ́n bẹ́yìn ẹ̀tàn bíbí ni wọ́n bí sọ̀sọ̀ mọ́dìdì. lálẹ́ òní wọn nẹ́nu oníkànbáyà náà láti gbọ́ pọ́n àwọn àgbàlagbì àwọn tó jẹ́ pé tó ń ṣagbátẹrù àṣà tí wọn ò já ṣàparun àwọn tí àṣà jẹ lógún dáadáa lẹ́kùn òwò àwọn òwò náà mọ̀ ń perí àwọn tó bá mẹ́rin ti mẹ́rin àwọn tó bá yé ó ti yé àwọn tí ò sì ti yé àwọn ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá káàfàtà àmọ̀tẹ́kùn ti Ìwó àní àwọn aṣojú wọn àwọn làlejò wa tá a gbà lónìí ẹ̀rí pa abẹ́rẹ́ ńlá báyìí àmì ẹnu mi àgò ẹja ńlá iná nìwọ wa iná ló gbé wọ́n mọ̀ dárúkọ wọn fún wa alága gan pàápàá kẹ́lẹ́ bá mọ̀ pé àní ní alẹ́ tòní àkópé lóní bàbí ni àwọn náà bẹ́ẹ̀ bí pẹ̀lú mi láti apá ọ̀tún mi máa fẹ́ kí àlejò wa kán bá ń dárúkọ wọn fún àwọn aráalé kán lè mọ̀ pé ti wà ń bí kájọ mọ̀ náà ń bẹ̀ lálẹ́ tòní. ẹ káalẹ́ o èmi ni ọ̀gbẹ́ni Aliyu Mutalubi Òjó tí gbogbo àwọn èèyàn ń pè ní bàbá Yorùbá. bàbá Yorùbá àwọn náà ní jẹ́ akọ̀wé ẹgbẹ́ akọ́mọlédè ẹkùn ti Ìwó ẹkùnrin ẹkù pé bá a ṣe pè yín tẹ̀sí jẹ wá ní ìwò tiwa. ọmọ adágilẹ́kùn èso ọmọ àpòyí kági àdúgbò rìnrìn. alága ẹ dákun ẹ bá ń dárúkọ yẹn náà fáwọn aráalé kán lè mọ̀ pé wà ń bí. ẹ ṣe àtọkùn àkí gbogbo ilé ẹ̀ka lẹ́wọ̀n orúkọ tèmi ni arábìnrin ọ̀jẹ̀bóyè Olúwatóyìn Ọdún alága fún ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá Ayíwọlá ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú rìn. lákùnrin ọmọ pàgídàpàgídà sọ́ọ̀kì mi dọ́dọ̀dọ̀ èèyàn. kí má torí àwíjàre kí tán wá tán lẹ́nu mi torí àròjọ mùsùlùmí ẹnu pọ́jọ́ òun náà pọ̀ àsìkò tá a sì ní òpọ̀ kákánú ètò gan ní sàn-sàn ìyẹn náà adé wọn kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan omi ẹ̀kọ́ náà ní í ṣe torí àtúnjọ gbádùn ara wa fún talẹ́ ètò ní. ẹ fà péré tẹ̀dí kẹtùmọ̀ gbà wá àwọn bálàbárì bọ̀ kí la fẹ́ gbéyẹ̀wò lálẹ́ ètò ní.
orin ọ̀hún gan kó kọ́kọ́ máa sọ̀rọ̀ bọ̀ ná ẹ kú kalẹ̀. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ a máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pẹ́ o. kò ì pẹ́ o. mo máa pa àwọn tó ti ń gbọ́n ló ti máa wò pé àbí ó dà pé nǹkan tó mi fẹ́ sọ lálẹ́ tòní rèé. lálẹ́ tòní a fẹ́ sọ̀rọ̀ nípa sí àbínibí àwọn tó ti mọ̀ ó ti mọ̀ tó ti ń rí lórí ayélujára bá a ṣe jù ú bẹ̀ ó ti mọ̀ pé ta fẹ́ sọ̀rọ̀ àmọ́ fáfẹ́ lẹ́yìn tẹ́ ẹ̀ tí ì gbọ́ ta fẹ́ gbéyàwó lálẹ́ tòní náà ní sí àbínibí yóò gbà wá láwọn ọ̀sẹ̀ mélòó kan díẹ̀ torí pé iná nǹkan tó kẹnu iná ní iṣẹ́ àbínibí nílẹ̀ Yorùbá àwọn tó sì lè tọrọ yé tédè yé dáadáa tí wọ́n gbọ́ àṣà tí wọ́n gbédè tí nǹkan Yorùbá àtàṣà rẹ̀ tó sì yé ti wà ní agbára pẹ̀lú wa lálẹ́ tòní tí wọ́n mọ̀ bá wa nà ń bẹ́ẹ̀ kó tó di pé àsìkò tòótá fi àyè lẹ̀ fẹ̀yìn ara alẹ́ náà tẹ̀yìn náà dà sí mútalẹ̀ tòní iṣẹ́ àbínibí nílẹ̀ Yorùbá la fẹ́ gbéyẹ̀wò lágbo àṣà mútalẹ̀ tòní. ẹ palára ìpàjẹ́ rẹ̀ pọ̀ ọ̀gùn ọ̀gá ẹ̀jẹ̀ kẹ́mọ̀ pàtó ti dé o. láì wá dé ìnà pẹ̀nu rárá ẹ wo ẹ̀já kánú ètò gan-an gangan ní sàn-án àlejò wa ẹ kú kàlẹ́ lẹ́ẹ̀kan sí ẹ sì kú rìn ẹ ṣeun bá a ṣe pè ní tẹ́ ẹ sì jẹ́ wa ẹ kú àjẹpẹ́ ẹ sì tẹ̀lé pẹ́ o a sì rí yín pẹ́. bí Yorùbá sì máa ń bọ̀ wọ́n ní ẹni tó bá fi àgbà tó bá fi ṣeré yóò farúgbó yóò fi gbàárù ìgùnpá báyìí sì ni apárára ìgùnpá ní níye kan ìdíṣẹ́ ní báyìí láti ti ṣe kìnnì láti ìmọ̀ nílọ ìdí nù tó jẹ́ pé iṣẹ́ àbínibí ilẹ̀ Yorùbá ìsìn kan tí Yorùbá kó kéré rárá nǹkan tí Yorùbá sì tí wọ́n mú lọ́kùnkúndùn ní tó sì jẹ́ Yorùbá lógún gangan ni kí wàá gan ní iṣẹ́ àbínibí gan nílẹ̀ Yorùbá kí ni ìtumọ̀ rẹ̀ gan. ẹ ṣeun atọ́kùn kí ni wọ́n ń pè ní iṣẹ́ àbínibí iṣẹ́ àbínibí òun náà ní iṣẹ́ àkọ́ṣe ẹ̀dá tí àwọn Yorùbá kọ́kọ́ ṣe ní ìpìlẹ̀ ọjọ́ pèsè àkàn kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà ìwáṣẹ̀ o ṣùgbọ́n a rí i pé ẹkún Yorùbá ní ẹkún ló bí ikùn bí Yorùbá sì ní gbogbo nǹkan òun ló nípìlẹ̀ níbo ni nǹkan ti wá. bó ló ṣe wá. a rí i pé iṣẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àkọ́kọ́ òun gangan ni iṣẹ́ àgbẹ̀ bó làgbẹ̀ ṣe bẹ̀rẹ̀ òun náà ni pé nígbà tó yẹ pé èso òun ni wọ́n ń jẹ nígbà yẹn nípìlẹ̀ èso tí wọ́n ń jẹ nígbà tẹ́ni omi bá jẹ tán tó sọnù ó rí i pé kíní ìmọ̀ ń dàgbà ó ń wù ó ń dàgbà a ò pé a jẹ́ pé n tó fi rí báyìí téèyàn bá bẹ̀rẹ̀ tó tọ́jú ẹ̀ a jẹ́ pé nǹkan yìí ló dà. jù báyìí lọ lè tó túmọ̀ sí pé wọ́n ń ṣe àwárí àwọn nǹkan láyé ìjọ́un. ẹlẹ́ẹ̀kejì ó ní iṣẹ́ ọdẹ a rí i pé inú igbó tí wọ́n dá sílẹ̀ tí wọ́n ẹsẹ̀ bẹ̀rẹ̀ ń bẹ̀ nípa àwọn ẹranko burú àwọn nǹkan burú àwọn àbàmì oríṣiríṣi ẹranko ńlá láti lè kápá wọn ó ní iṣẹ́ ọdẹ fi bẹ̀rẹ̀ ní iṣẹ́ ọdẹ bẹ̀rẹ̀ a rí i pé tí a bá wà ń sọ Yorùbá nínú gbogbo ẹ̀dá tó lọ ń dá sáyé àwa Yorùbá gangan ni àtakò ìwà ọ̀lẹ ìwà ìmẹ́lẹ́ ìwà ìjókòó láì ṣe nǹkan kan a rí i pé nípa ìmọ̀ye kíni náà mọ̀ ò ní àwọn oríṣiríṣi ìpèdè tí wọ́n ọmọ jáde lẹ́nu ọmọ Yorùbá tó jáde láti gbà náà dòní ní ètò ṣe àfihàn wípé ọmọ Yorùbá o a mọ ìtumọ̀ iṣẹ́ ṣíṣe. ẹni tí ó bá sì ṣiṣẹ́ rè kò yọ jẹun. Yorùbá ní wọ́n ní òṣùpá wù mí jókùnkùn ṣiṣẹ́ wù mí jọ̀lẹ́ lọ a rí i pé òṣùpá ìmọ́lẹ̀ ni ó sì mọ́lẹ̀ ju òkùnkùn lọ bẹ́ẹ̀ náà ni ó ṣe rí pé ẹni tí ń ṣiṣẹ́ o ọ̀dà àjù kìíní ọ̀lẹ lọ wọ́n ní kò ní sẹ́kọ̀ lábọ̀ ó ní bọ́n sì kó àbíkú nítorí pé àbíkú rèé déédéé aago tí wọ́n máa ń lọ ó ní bí aago 12 mọ́kànlá a rí i pé ẹni tí ó bá níṣẹ́ ilé ni ó wà tí ó lọ ibì kankan ó ní ọmọ àsìkò tàbíkú bá kú ìlú wọn náà ní à ń ṣe kíni o ní ẹ máa ń bẹ̀rù iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ó jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí Yorùbá fi tako wípé kéèyàn ó jókòó kọjọlẹ̀ wọ́n á ní ọ̀lẹ ọ̀ráyé wá wípé ẹni tó bá bí ọ̀lẹ lọ́mọ gan kò ráyé sí nǹkan kan lẹ́yìn wọ́n ní baálé tó dilẹ̀ ní kọ̀ǹkọ̀sọ̀ kí ni wọ́n ń pè ní kọ̀ǹkọ̀sọ̀ ẹ rí i pé àwọn baálé alálẹ́lẹ́ àgbáwo ifá àjèjì àgbọn kọ̀ǹkọ̀sọ̀ àfàìmọ̀ kọ́ máa wó mọ́sùn débi àfàìmọ̀ á rí i pé kọ̀ǹkọ̀sọ̀ yẹn oní à ń pè ní àjọ
àjọ tí wọ́n fi máa jọ àwọn obìnrin òun ni wọ́n ṣe nígbà tó bá di pé ó yẹ ẹ bá wa ṣe kínní ẹ máa bá wa tún tó pé ò níbi kankan tí ó rìn kò níbi kankan tí ó lọ á rí i pé èyí ó ṣe àfihàn tí àwọn Yorùbá fi wò pé ìpèdè ó ṣe àfihàn wípé Yorùbá kórìíra ọ̀lẹ. léyìí tó túmọ̀ sí wípé iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá kì í ṣe pé ìsìn lọ́sẹ̀ bẹ̀rẹ̀. ó ti bẹ̀rẹ̀. nǹkan àkọ́ṣe ni tá a ti mọ̀ pé láti gbà àdáyé bá máa ń ṣe dé o bí wọ́n ti ṣeré tó sì ń ṣe kíni tí ń lé ọ̀lẹ jìnnà tí ń lé ìṣẹ́ àti àìní tí ń lé jìnnà láwùjọ wa. ìbéèrè tí mo wá fẹ́ béèrè sí kejì wa ni pé nísìnyẹn ti ṣàlàyé tí sí abínibí jẹ́ mẹ́sì bẹ̀rẹ̀ bó sì bẹ̀rẹ̀ lérè fẹ́ gbogbo borí bí bá ṣe bí nǹkan gbogbo nǹkan máa ń ní mo kó mo rò bó ló ṣe bẹ̀rẹ̀ wá nǹkan kan ṣáà lè ṣàdédé bẹ̀rẹ̀ tẹ̀sí ti ṣàlàyé fún wa. ní báyìí àwọn sẹ́wọ̀n yìí bó wà ní ṣe wá ń ran àwọn àgbà lọ́wọ́ ńgbà náà tó fi ń wúlò fún ìdàgbàsókè ìlú ìdàgbàsókè àwùjọ àti ìdàgbàsókè àwọn ara wọn gangan ṣe láyè gbà. kí bá a ti mọ̀ pé pàtàkì ní iṣẹ́ jẹ́ láwùjọ a rí i pé tí a bá kọ́ wò ó a máa sọ àwọn iṣẹ́ ìníkọ̀ọ̀kan ṣùgbọ́n tá a bá kọ́ wo iṣẹ́ àgbẹ̀ àti gbogbo àwọn iṣẹ́ a rí wípé Yorùbá ní àti gbéyàwó òtọ́ owó kò tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro a rí i pé tí wọ́n bá ń sọ tí ó kó bá ọ̀pọ̀ lẹ́nìí òun náà ní àìníṣẹ́ ṣùgbọ́n láyé àtijọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ àgbẹ̀ èrè wọ́n máa gbin oríṣiríṣi àwọn nǹkan tọ́jú ohun ọ̀gbìn àwọn àǹfààní tó ń ṣe ní pé láyé àtijọ́ wọn ò ta àwọn nǹkan yìí ohun tó jẹ́ káyà ó di aya ẹlòmíì tó fẹ́ di aya láya ó ní àìró oúnjẹ jẹ kánú láyé àtijọ́ kò sí tí wọ́n fi ń yangàn ju wípé ìdígi mélòó ló ní. lè tó túmọ̀ sí pé oúnjẹ ń pọ̀ yàmùrà dáadáa ọ̀pọ̀ yàmùrà tí wọ́n bá sọ pé ìdígi mélòó ló ní pé ìyàwó mélòó ló fẹ́ àpò oúnjẹ àpò èlùbọ́ mélòó ló ń fi tilẹ̀ lóṣù pa kan ó jẹ́ nǹkan àmúyangàn nígbà yẹn wọ́n jẹ́ wọn ó yò ní àjẹyó àjẹsẹ́kù ni kò jẹ́ kí àgbèrè kó wọ́pọ̀ ńgbà náà nítorí pé obìnrin tí ó bá rí oúnjẹ jẹ kánú yóò ní nìkúni bí obìnrin bá rí nǹkan tí ó bá ti so oúnjẹ làkọ́kọ́ tí ó bá ti so wọ́n ní ebi kì í wọnú kọ́rọ̀ mi ó wọ̀ ọ́ wọn ò bá sì bọ̀ wọ́n ní tó bá mú baálé ilé wakọ̀ lọ́ọ̀dẹ̀ onímúyàlé ilé ṣòṣòro mádìẹ nítorí tí ọkọ bá rí nǹkan gbélé tí ó bẹ̀rẹ̀ ronú ìyàwó náà mọ̀ pé tí ò sí okíní sílẹ̀ á rí i pé ìwà obìnrin ó yàtọ̀ ó náà ni pé ó ń mú àgbéga bá wa lẹ́yìn yẹn gangan nínú ètò àlàáfíà gangan tàbá wọ ọ̀nà iṣẹ́ àgbà mẹ́yà àwọn kankan ń bẹ tó jẹ́ pé àjẹmọ́ tó sì ṣe àǹfààní tó jẹ́ ìlera fún wa nígbà táwa wà ń kékeré àwọn èlò oògùn aràn wọn á ní oògùn aràn ẹ lò oṣù kan oṣù mẹ́ta ẹ máa lò nígbà yẹn kò sí ti ń jẹ́ oògùn aràn nítorí pé ewúro tá à ń wò ìdàgbà òní wọn máa ṣe lọ́bẹ̀ àwọn nǹkan tí wọn bá ń jẹ àwọn nǹkan yìí gbogbo ẹ̀ yóò máa pa kíni o kóronú ìbẹ́pẹ gbogbo àwọn nǹkan tá a bá ti ń jẹ ọmọ lé àwọn àìsàn ìdánù ni ní ìyẹn nǹkan kan bẹ nínú oko tá à ń pè ní ìṣígùn yẹn okùn ni tí ẹ bá wà á tí ẹ bá wo òórùn ẹ bí ó ṣe máa ta sánsán tẹ ẹ bá fi wọn mú ìtasánsán rẹ ó dáa ju gbogbo àwọn nǹkan tá à ń lò ní ta fi ń pè ní èròjà ọbẹ̀ lọ ní ìsìn tó lè ṣe kí ni o tó àwọn tá à ń lò ní ìsìn pẹ̀lú magi. àti fi àwọn ti ìṣẹ̀dálẹ̀ wa tó lọ mú ọmọ tá a ń bẹ apáti ó tún wá padà tó ń ṣàkóbá fún ó ṣe àkóbá fún àgọ́ ara wa tó ń dààmú àgọ́ ara wa gbogbo àwọn nǹkan olú tá à ń jẹ́ ń gbà náà àmọ́ tí wọ́n pè lólú ní ìsìn ìdàgbàsókè tara gan lásán gan lọ́tọ̀ gan káwọn tiẹ̀ tó wá tí ì sọ ìdàgbàsókè pé ó ń lé sẹ́ ó ń lé bí ó ń lé gbogbo ẹ̀ ká tó mọ́ tọ̀sọ̀ ká tó àwọn sọ pé ìgbà ọba tó rówó tó dáko nígbà ọba pọ̀ rẹ̀ àwọn kan bí gẹ́gẹ́ bẹ́yìn àgbà àwọn àgbẹ̀ aládàjẹ aládàtàwá àwọn aládà ńlá nígbà bá da tó ní gbogbo nǹkan wọ̀nyí náà ló tó fi lè dáko ọ̀wọ́n tó tó fi lè rówó ó nìkan kìbàpọ̀ ó nìkan mú jáde torí tó túmọ̀ sí pé àìní àti pé ká máa wojú ẹ̀ nìkan kó tó nìkan sí láyé ìgbà ó dín wọn kù ẹ kú òun. ìwé kíkọ́ láìsí ọkọ́ àti. ẹ̀rí pé mo ti sọ náà pé bí ìfá àràǹtò ní ó fẹ́ jẹ́ torí pé iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá nǹkan tó kẹnu pọ̀ ni ẹ̀rí abala méjì pé ra ìyẹ̀wò gan sí tó jẹ́ pé àsìkò wa ní ti ọ̀rá ń
ṣe bí ẹ ń lọ yìí eléyìí bẹ́ẹ̀ tí máa fẹ́ béèrè tó yẹ pé máa padà sójú òpó náà rẹ̀ táwọn aráàlú náà wà padà dá sí i iná ni pé àwọn sí abínibí kí wá ló wá fà á tá a fi wá sọ gbogbo wọn nù ní ìsìn láyé òde òní ṣé wọn wúlò mọ́ ni àbí wọ́n ti sọ ìwúrí àbí wọ́n ti sọ pé ìpàtàkì tí wọ́n mú wá ṣé wọ́n ti sọnù ní létò ṣé wọn ò mú nǹkan gidi wá mọ́ ni pé iṣẹ́ yẹn ò pé mọ́jàre kò já nǹkan mọ́ ló fà ni kí ló fà tá a fi fà wọ́n sí nǹkan nù láyé òde òní. kò sí iṣẹ́ abínibí tí kò wúlò ṣùgbọ́n láyé tán bàbá wa èròǹgbà wọn ó nítumọ̀ ṣùgbọ́n lásìkò yìí èròǹgbà tiwa ó jagun gbogbo wa bẹ́ẹ̀ sì Yorùbá sì máa lásìkò tá a wà yìí à ń wá nǹkan tíbi tá a ti rí owó kìsì lẹ́ẹ̀kan náà. kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ pé ká farada nǹkan mọ́ kò sí ẹni tí ó fẹ́ láti farada ó ní Yorùbá fi mọ́ kò sẹ́ni tó fẹ́ sùúrù lérè mọ́ ọlọ́sọ̀gbọ́n ló kàkún lọ ẹ rí i pé àwọn babaláwo máa pòwe wọ́n ní onítọrọ ojúmọ́ ó sàn ju oníkọ̀bọ̀ olóṣooṣù lọ a rí i pé ń gbà yẹn ojoojúmọ́ ni wọ́n máa rí àwọn nǹkan ṣùgbọ́n lásìkò yìí àwọn èèyàn pé níjó ká tó fọwọ́ ká tó ṣe ká tó wá fòwú ẹ̀ ká tó fẹ́ bìnrin níjó látò wá ṣe kí ni tó látò róbìnrin fẹ́ kò sẹ́ tó fẹ́ àfi ibi tá a ti rí owó tí ó rọrùn ẹ wá wò ó ẹ̀mọ̀ kan ó ṣe á pọ̀ àgbẹ̀ ní àlòótọ́ ṣùgbọ́n àgbẹ̀ tí à ń ṣe a mọ̀ pé àwọn òyìnbó ti pààrọ̀ àwọn nǹkan tá à ń lò láti pé kó tó rọrùn ọ̀làjú ó tún wá ṣùgbọ́n bí ọ̀làjú ṣe wá tó àwọn nǹkan tí ó yẹ kí tí a bá máa lò tó yẹ pé yóò mú nǹkan rọrùn fún wa àti pátì àpátì lẹ́nì tó bá ṣe ní ìgbà kan ẹni tí a bá ń ṣiṣẹ́ lọ tó ń ṣiṣẹ́ oko ó ti násìkò ọmọ àwọn àsìkò a rí i pé n tí òyìnbó ń ṣe lónìí tó ìdàbí ìgbà pé òyìnbó gangan ò ní à ń tẹ̀lé a rí i pé ńgbà yẹn ti kún bàbá wa lẹ́rú nígbà yẹn ìmọ̀ táwa máa ń gbà yẹn ní ẹ̀ lọ gbà lára wọn kú ò ní ẹ̀ gbà lára wọn. àwọn àǹfọwọ́ àbúṣàbú lálejò ò ní wà fi ṣe alálejò lénìí. ẹni kò ṣiṣẹ́ náà máa jalè. torí tabaníkà wò gan lára àwọn iṣẹ́ ilé wa gẹ́gẹ́ bíi tabaníkà sọ láì wulẹ̀ dènà pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ náà ló gbajúmọ̀ jù tó sì jẹ́ pé ó jẹ́ nǹkan tẹ́ pẹ́pọ́ ọ̀lọ́pọ̀ sábà máa ń ṣe láyé ìgbà ẹ̀jẹ̀ inú ọ̀rọ̀ ẹ̀ ti sọ lẹ́nu lẹ́ẹ̀kan a rí i pé kò sí bẹ́ẹ̀ sí ń sọ lọ ẹ̀ sọ padà sọ́wọ́ náà iṣẹ́ àgbẹ̀ náà ni a rí i pé láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé lára àwọn nǹkan tí mo fi ìbéèrè tó fẹ́ máa bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àti wọ́n ti ṣe iṣẹ́ àgbẹ̀ àbí ń dáko bíi pé ó lòsì àbí bá kùsẹ̀ ni àwọn máa tún fi sọ̀rọ̀ gan pé kọ́ báyìí ti sanwó ọmọ pàdé oko wọ́n kọ́ lọ́ mọ́ tulẹ̀ lóko ṣé iṣẹ́ àgbẹ̀ ẹ rí i pé lára àwọn iṣẹ́ abínibí kan iṣẹ́ àgbẹ̀ wà ló jẹ́ pé mo sọ náà iṣẹ́ abínibí ìṣẹ̀kan táyà yẹn lè sọ láàárín ọjọ́ kan tó yànjú ẹ̀ tán máa fẹ́ béèrè pé ṣé bí wọ́n ṣe ń sọ náà ló wá rí ni iṣẹ́ àgbẹ̀ jẹ́ tó jẹ́ wípé lára àwọn iṣẹ́ abínibí iṣẹ́ àgbẹ̀ jẹ́ kan bẹ̀ tó jẹ́ pé tí bá ti wá ń ṣiṣẹ́ abínibí tó jẹ́ pàgbẹ̀ náà jẹ́ bẹ̀ tó ti wá já kùsẹ̀ ni láàárín ìṣẹ́jú kan. àgbẹ̀ kì í ṣe akúṣẹ̀ ohun tí ò yá lọ pọ̀ ju ohun tó yá lọ a rí i pé àwọn tí wọ́n wá láti ìlú mìíràn tàbí orílẹ̀-èdè mìíràn ẹlòmíín wà tó jẹ́ pé tó jókòó tí ń bi ó ní ọ̀gbìn ẹ̀fọ́ lásán ó ní ọmọ gbé lọ ọjà lójoojúmọ́ ó ní ọmọ iye tí ń pa bó ṣe ń tó pọ̀ ní ọmọ iye tí ó bì ní tó jókòó tí kò jókòó ju nǹkan bá ń lọ ẹlòmíín àpẹẹrẹ ẹ̀ lágbẹ̀ oko lásán ní ń dá yọ àmọ́ owó tí èrè já tí èrè ràn kiri tó yìí jẹ́ pé àwọn nǹkan oríṣiríṣi ń bẹ tá a fi lè pẹ́ràn ẹ rí i pé Yorùbá máa ń sọ wọ́n ní bá a ṣe ń wọṣọ òun là ń wọ̀ gba eku ẹ̀bìtì ọ̀gbọ́dọ̀ rà àtọ́sọ́ àtọ̀gba àtẹ̀bìtì àwọn téèyàn máa ṣe nígbà tí èèyàn bá mọ̀ pé àsìkò ó ti ṣiṣẹ́ tí ó ṣe láàárọ̀ bí ọwọ́ ọ̀sán ní ọ̀lọ́dẹ bìtì yọ̀lọ́dẹ gbòòrò yọ̀lọ́dẹ ọ̀ṣọ́ yọ̀ọ́dẹ ọ̀gba yọ̀ọ́dẹ gbogbo ẹ̀ bọ́ bá ṣe dẹ́ kégbójá oníwáyò ńlẹ̀ tó bá wò ibẹ̀ ni ó ti máa pẹran kò ní wulẹ̀ fowó mi kò ní fowó rẹ̀ náà mọ́ kì í ṣe akúṣẹ̀ iṣẹ́ yẹn ṣe akúṣẹ̀ tí a bá wá wò ó ní orílẹ̀-èdè míì á rí i pé àwọn àgbẹ̀ gangan àní ẹnu owó jù àti pé Yorùbá tún wá ní àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ nítorí pé ẹgbẹ́ òṣìṣẹ́ àgbẹ̀ ọwọ́ ẹ̀ lè ṣe. 07073734484 abala ẹ̀ bá ń dá sí ẹ̀yìn ló kàn lára lé kẹ́yìn náà dá sí fún talẹ́ ètò ní o. iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá ti fẹ́ máa dohun àná. bẹ́ẹ̀ sì ni tá a bá ní àwò
àwùjọ yìí bá sọ pé alájú alágbẹ̀ ètò náà bẹ́ẹ̀ náà sì ní iṣẹ́ àìsíṣẹ́ àìsí gbogbo ẹ̀ lóyìí tó ń wà tí wọ́n lóde kí tá àkúwá kúkú wá fẹ́ kẹ́ padà sáwọn ṣe àbínibí wa tá à ń ṣe nígbà wáṣẹ̀. kò ṣiṣẹ́ a máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pẹ́ o kò ì pẹ́ o. yóò pọ̀ wọn ló ń ṣe bákan bákan mo ti ọ̀rá ń wá àwọn sẹ́kùn ṣẹ̀ṣẹ̀ ń bíbá yìí yóò máa wọlé ní ìsinyìí. sí ọkọ́ ohun àti àdá kò ì pẹ́ o. 070737344 ìyẹn ara àdé ọkàn yín o kí ló dé tá a sàwọn ṣẹ́ àbínibí wa nù tá a fi kà wọ́n kún mọ́ tó sì jẹ́ pé padà mú kí òsì ìṣẹ́ àìsàn jà ní gbogbo ẹ̀ kó sì máa pọ̀ láwùjọ wa. ọkọ́ àti àdá kò ì pẹ́ o. ẹ káàlẹ́ kí ló kọ yín bolẹ̀ tí ń pè wá o. ẹ káàlẹ́ owó kọ yín bolẹ̀ tí ń pè ìṣẹ́jú kan fún èèyàn kan àsìkò wa ti. láti bí ìwo ni o. ẹ ṣeun ẹ bá wa dá sí o. bọ̀ láyé sí ààrẹ ti darí ọ̀làjú. àwọn mi ò fẹ́ ṣiṣẹ́ mọ́ àwọn mi ò fẹ́ ṣiṣẹ́ mọ́ àfikọ́ lọ́mọ ṣàánú wa ni o. Akorede ò ní bàjẹ́ o. ẹ ṣeun ẹ ló ẹ káàlẹ́ kí ló kọ yín bolẹ̀ tí ń pè o. ọmọdé pẹ̀lú alága. ẹ jẹ́ ká gbẹ́sẹ̀ àgbẹ̀ lárugẹ. àwọn sẹ́yìn tá a rò pé àwọn fojú di gangan la sì mọ̀ pé àwọn gangan ni ọ̀nà àbáyọ orílẹ̀-èdè bá wà àwọn orílẹ̀-èdè tó dáa jù lágbàáyé a rí i pé ìtàn olóògbé pẹ̀lú àgbẹ̀sọ̀rọ̀ pé iṣẹ́ àgbẹ̀ yìí tó jẹ́ sí abínibí wọn náà mú lọ́kùnkúndùn dáadáa gbogbo àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn òpin wọn jẹ́ giant àbí wọn jẹ́ dáadáa wọn láàmìlaka ìṣẹ́ tí wọ́n mọ̀ àwọn sí abínibí wọn iná mú lọ́kùnkúndùn àmọ́ ní ìsìn yìí tó jẹ́ pé àmọ́ wọn lọ́kùnkúndùn mọ́ ó ń kára àṣòro tá à ń dojúkọ tá a fi sọ pé àwa under develop dúdú pé kí ni o àlàmìlaka tó. ọjọ́ wa gan ọ̀hún náà ti ń lọ́jọ́ tí ń rebi àná òun sì ti ń rebi àti wọ̀ àwọn tó ka ìròyìn fẹ́rẹ́ ń jógi náà ti ọ̀rá ń wọlé bọ̀ kó tó di pé lágbà láìfẹ́ náà mọ̀ gbórí wọlé ẹ̀ẹ́nì fẹ́ lè gbé ìpè kankan mọ́. àlejò wa àmọ̀ràn yín fáwọn aráalé àtọ̀rọ̀ káàdì kẹ́sì dárúkọ yìí.